Ẹ káàárọ̀, ṣé dáadáa ni mo bá gbogbo ilé? A kú ọjọ́ mẹ́ta kan. Lónìí ọjọ́ Ajé, Monday, mo gbà ládùúrà pé Ajé Olókun á fi lé gbogbo àṣebùgbé. Sí gbogbo àwọn tí wọ́n sunkún ní alẹ́, tí wọ́n sì ń rẹ́rìn ní òwúrọ̀, Ọlọ́run ọba á fi ìdáhùn sí gbogbo ìbéèrè wọn, á sì fún wọn ní àlàáfíà. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ wípé ohun tí kò tó ń bọ̀ wá ṣẹ́kù. God's time is the best. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Olúwa. Ẹ má jẹ́ ká sáré mọ́tò ká lọ kọlu kẹ̀kẹ́, nítorí pé ọ̀la wa ń bọ̀ wá dára. Ẹ jẹ́ ká ní ọ̀sẹ̀ tó dára. Ẹ jẹ́ ká wà ní àlàáfíà pípé. Ẹ jẹ́ ká dẹ̀ wà nínú ìrẹ́pọ̀ àti ní ìfẹ́, nítorí pé ìfẹ́ la lè fi lólé ayé. Ìfẹ́ la lè fi ṣe ohun gbogbo ní ìrọ̀rùn. Ọlọ́run ò gbàgbé ẹnìkankan wa, yóò sì dá wa lóhùn ní àsìkò oníkálukú. Tí ní tòótọ́, Àríkẹ́ ni mí. Ó dàbọ̀.